Africa Content TV. Aki mama wa Lady Peller àti ọ̀rẹ́ wọn. Ẹ kí mama dáadáa. Ẹ kí mama wa. Then ẹ̀yin ọmọ òkè Ogun, ọmọ Isheyin, ṣe ti rí tí honorable yìí ń ṣe. Èmi ò rí honorable kan Nàìjíríà tó ṣerú eléyìí. Ẹ fún honorable látẹ̀wọ́. Èmi ò rí honorable kan ní Nàìjíríà tó kó èèyàn jọ báyìí. Èèyàn tó wà níbà ilé ní mú mọ̀ ipá wọ bí how many thousand. Èrò pọ̀. Èrò tó wà ní ilé ní àti ẹ̀wọ̀ at least 20 to 30,000. Lérò tó wà ní ilé ní. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ọmọ òkè Ogun, especially Isheyin, ẹ wo honorable tó ń represent yìí. Ó jẹ́ ẹni tí kò ṣe ẹlẹ́yàmẹ̀yà. Ó kó gbogbo Nàìjíríà jọ. Àwọn ọmọ tí wọ́n ti ṣoríire lénìí, ṣe ráwọn ọmọ tó wọ́n ṣe, àwọn ọmọ tó gbá bọ́ọ̀lù yẹn, èyí tó gba contract ti wà lénìí. Ó ti gba contract, wọ́n ń gbé lọ sílùú òyìnbó. Tí ó máa lọ gba dọ́là. A dẹ̀ rí pé èyí tó dáa nìyẹn. Honorable kan bá ṣerú ẹ̀ sílùú kan, èmi náà ń wárú honorable yìí nílùú tèmi náà. Kí n tí ẹ lè gbé irú honorable Shina Peller kí n gbé lọ sí Wò. Ṣé ń jàgbà mọ́ yín lọ? Ṣé ń jàgbà mọ́ yín lọ? Wọ́n ní ẹ mọ́ jàgbà. Ẹ wò ó, ṣé rí honorable yìí, ó wá lóun fẹ́ gbèlú yín gòkè, ó lóun fẹ́ lọ fún senator. Ẹ má wo ẹgbẹ́ kan kò tí ì lẹ́sẹ̀ lẹ̀. Isheyin Uba ní Anambra, YPP ló fi wọlé. Ẹ̀yin náà lè gbé dìde. Ẹ gbọ́mọ yín lárugẹ o. Ẹ gbé dìde. Ọmọ Isheyin kan gbọ́dọ̀ sọ máa lè. Ọmọ ọkọ ní ká ẹ jẹ́ o. So ní ti sẹ́nẹ̀tì eléyìí, ẹni tí ó tún lù ṣe rọ́ba, ọba máa ṣòṣèlú tó bá ró lóṣèlú tó bá ń tún lù ú ṣe. Ẹni tó bá tún lù tèmi ṣe, olóṣèlú ọ̀hún ní ṣe tiẹ̀. Èyí tí ọba tún lù ṣe ń sọ pé ò ṣe dáadáa. Ṣúgà jà. Kò sì ní lọ yẹn kan. Nílùú mi, honorable àbí senator tí ọba ṣe dáadáa, ọlọ́bó. Kò lọ́ọ̀bì kankan. Gbogbo ẹnu ni mi sọ, èmi ìṣọba tí ẹ máa ń dẹ́rù bà lọ́ba tí wọ́n ní wọ́n yọ lóyè, wọn ò ṣe é yọ lóyè. Ọ̀tán. Oluwo himself. Láwọn. Ilà bìlà yẹ̀rù lẹ́sìn. Ọba tí Ọlọ́run yàn, mo sì ẹnu mi ká lù ú. Ẹnu tí yín náà ẹ̀yin ọmọ Isheyin. Àmọ́ ẹgbẹ́ ẹ kú délé ọba yín o. Ọlọ́run tẹ̀sán fẹ́rin. Àmín. Isheyin tìlú Isheyin tó ṣe wàjà. Kò kú, ọ wàjà ni. Ọlọ́run ọba tẹ̀sán fẹ́rin. Àwọn ìjòyè ìlú yìí kí a má sì yẹn o. Irú ẹni tí kí á yàn lọ́ba, irú honorable tí ń ṣe dáadáa báyìí.
Nínú ká ẹ wá ẹni tí wọ́n yàn lọ́ba ń lù sẹ́yìn ẹni tí ó tún lù ṣe ìlú tèmi èmi tó ń ṣe ni ìlú mi sì ń gòkè èèyàn bá sọ ọba sọ hùhùn inú ẹlẹ́dẹ̀ rẹ ni kó máa ṣe kí ni kó máa gbé. ṣúgà jà. yọ̀dà fún yín o. àṣẹ. ẹ ṣoríire. àṣẹ wà. ẹ láyọ̀. àṣẹ. ẹ ráàánú gbà. àṣẹ. òṣì àdánù òfò ìṣẹ́ àìráàánú gbà àìlágbèéga tó bá tẹ̀lé yín débì kò ní tẹ̀lé yín délé. láti bí i lọ kẹ́ ẹ máa gòkè àgbà. àṣẹ. kẹ́ ẹ máa ráàánú gbà. àṣẹ. ìrànlọ́wọ́ tó ti dí kó bẹ̀rẹ̀ sí ní máa là. àṣẹ wà. kọ́nà kan máa là fún yín o yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ kí Ìṣẹ́yìn gba sínétọ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. àṣẹ. mo kí bàbá onírìṣà tí asọ́yà tilẹ̀ ìsọ́yà tán wá ṣojú mo kí yín o èmi yóò dáa fún yín o ẹ ṣoríire o ìlú Ìṣẹ́yìn ọmọ gòkè o ìlú wo náà ní dàrú. àṣẹ. ìlú Ìṣẹ́yìn tí gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilẹ̀. ẹ jẹ́ ká sowọ́ pọ̀ kábìlì ṣọ̀kan gbé kéde. yóò dàbí yín o. àṣẹ. kábíyèsí o. àdúrà kan tí mo gbà fún Telu Rashidi kò gbọ́ kò tọ́ kò pé mú nínú ìlú wa wá bàjẹ́ kí wọ́n láńlá ọ̀bẹ yorùbá dé wá. àdúrà kan tí mo gbà fún ọba wa Rashidi kò gbọ́ kò tọ́ kò pé mú nínú ìlú wa wá bàjẹ́ kí wọ́n láńlá ọ̀bẹ yorùbá dé wá. àgọ́lọ́ máa dádì ẹgbẹ́ yìí o àgọ́lọ́ máa dádì ẹgbẹ́ yìí. ọba Telu wò agolo máa dání yẹn pẹ́yọ́ Telu agolo máa dání yẹn pẹ́yọ́ ìsọ̀rí ọ̀tọ̀ kí kálukú lọ́kọ̀ mọ́nítọ̀ agolo máa dání yẹn pẹ́yọ́ kábíyèsí ọba Rashid ìwọ olódò ọmọ ayé ìjọsìn ni wọ́n ò ní lẹ́kọ̀ọ́ náà ní kọ́kọ́rọ́ ẹ fún mi ní mọ́nítọ̀ torí kábíyèsí ọba Telu Rashidi ń lórí ìrìn ọba Telu kí lẹ́ẹ̀mú fún ọba pé ọba adélàdé ọba aláṣẹ lórí òrìṣà kí lẹ́ẹ̀mú fún ọba pé ní ọba adélàdé ọba ọba Telu Rashidi wọ́n ní kí gbogbo lálẹ́ kábíyèsí bàbá ògìní mo kíákíá kábíyèsí o Shina Peller àwọn ní kí gbogbo yín ẹkú àánú tiwa alájà sílẹ̀ ìfọ̀yà tù mí àyàbíọ́lá mi Peller ẹlẹ́bẹ̀ẹ́bí mo kíákíá ìyá wa Isheyin o